èmi náà ni tí ní tòótọ́ aródò jígọ̀bì ọmọ wọn lówó òdùrú ajífepé ṣeré ọmọ ògbógbòǹdù ẹkàn ọmọ ògbógbò máa fẹ́ràn èmi lọmọ kì í bàbá sílẹ̀ ọmọ bá rí jẹni mí àwọ̀lá mọ̀ ọmọ àwà òṣùlé ọmọ límẹ̀rí ọmọ láàgbélù ọmọ ìtàn alága àgbélé èmi lọmọ bàbá kan ìjọ̀gbọ̀n ìyá kan ìyọnu ẹranko burúkú tí wọ́n fi igbó jì ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì ẹ̀yin tèmi olólùfẹ́ Kílẹ̀ rí sí ẹ káàbọ̀ sí ètò wa fún ti òní lórí èyí tí a ti jọ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì gbogbo tá a gbọ́ ta rí àbí àwọn èyí tó ṣẹlẹ̀ sí àwa gangan láti ilé iṣẹ́ wa Nua Media ilé iṣẹ́ tó máa ń fọn rere ẹ̀sìn èdè àṣà ìṣe ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa gbogbo tí wọ́n ti làmìlaka àtàwọn iṣẹ́ ìbílẹ̀ wa káàkiri orílẹ̀-èdè àgbáyé fún tòní lórí ètò Kílẹ̀ rí sí mo fi sọrí bàbá ìyá mi ìyẹn Olúọdẹ Titus Adénẹ́yẹ Àwọ̀lẹ̀rí ẹni tó kú ní ìwọ̀n bíi ọdún 43 sẹ́yìn bàbá jẹ́ ògbójú ọdẹ ẹ jẹ́ kí n pè wọ́n bí ẹ̀gbọ́n mi kan ṣe máa ń pe bàbá wọn á ní irú bàbá ni àwọn máa ń pè ní Yorùbá Christian lóòótọ́ ni bàbá jẹ́ onígbàgbọ́ ní ọjọ́ ayé wọn síbẹ̀ bàbá ò fi ìṣẹ̀ṣe sílẹ̀ rárá mo gbàdúrà wípé erùpẹ̀ burúkú Olódùmarè á túbọ̀ bá mi máa mú kúrò ní ojú bàbá gbogbo àwọn ohun rere tí bàbá ń ṣe sílẹ̀ tí àwọn ènìyàn ń sọ táwa gbọ́njú dẹ̀ ń gbọ́ mo bá bàbá láyé náà àmọ́ mi ò gbọ́njú tààrà tó bẹ́ẹ̀ tí máa ní mo bá wọn fi ara ro ara àmọ́ gbogbo ohun rere tí àwọn èèyàn ń sọ nípa bàbá ó máa ń mú mi ní ìkìyà àti ìgboyà láti sọ pé bẹ́ẹ̀ ni lóòótọ́ ni èmi lọmọ ẹranko lé mi bọ̀ wá tí ò yẹ ọmọdé ọmọ gbàmígbàmí tí ò yẹ àgbà ọmọ ajípamápatànú ajíjẹmájẹtànú ọmọ ajẹranko tìwòrìwò tìwòrìwò ọ̀run rè rẹ o bàbá ìyá mi Adénẹ́yẹ Àwọ̀lẹ̀rí tí gbogbo ènìyàn ń pè ní Ọ̀gbẹ́ni. ẹ̀yin olólùfẹ́ Kílẹ̀ rí sí lónìí ìtàn bàbá kan tí wọ́n ní ọdẹ ni àwọn ni mo mú wá fún yín ìrìn àjò iṣẹ́ ló gbé mi dé ìlú yẹn a wá jókòó sí abẹ́ igi kan à ń mu ẹmu a dẹ̀ ń fi ẹran ìgbẹ́ àfi ń ta yín òun ni ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi àwọn àrà gbogbo tí àwọn ọdẹ máa ń dá ni bàbá kan wá mú ẹnu ba ìtàn ayé ẹ̀ ó ní nígbà míì pé ó máa ń yẹ kí ọdẹ kó máa jẹ́ aláàánú kó dẹ̀ máa ní àwọn àgbójúkúrò kankan tó bá lọ sí oko láti lọ ṣe ọdẹ ǹjẹ́ bàbá Kílẹ̀ rí tẹ́ fi sọ eléyìí ó ní nínú ibi tóun tẹ̀dù sí wípé òun ni olúọdẹ ìlú yẹn ohun tó dẹ̀ sọ òun di olúọdẹ òun á ṣàlàyé ẹ̀ fún wa ó ní ní òwúrọ̀ ọjọ́ kan òun palẹ̀ mọ́ òun kó gbogbo ohun tóun nílò láti lọ dẹ oko lòun bá mú ìrìn àjò pé ìlú yẹn nà sí díẹ̀ àmọ́ òun ti dira òun ti ṣe èyí tó yẹ kóun ṣe òun bọ̀gún gbá òun bọ̀gún àwo òun ṣàṣe ẹ̀tọ́ tó yẹ kóun ṣe gẹ́gẹ́ bí ọdẹ olóhùn bá mórílé igbó ó ní bóun ṣe dé ìlú yẹn tóun máa wọ inú igbó ìlú yẹn láti máa ṣe ọdẹ ó ní òun pàdé ẹranko kan mi ò rántí orúkọ tí wọ́n pe orúkọ ẹranko yẹn ó ní ṣùgbọ́n ẹranko yìí tóbi ó gbó dáadáa ó ní ó ṣe òun bíi pé kóun pa ẹranko yẹn ó ní àmọ́ dídúró tí ẹranko yẹn dúró wípé ohun tóun rí ní ojú ẹ̀ ní ojú ṣàánú mi ó ní yẹn ló wá wò pé ojú ṣàánú mi pé ẹranko yìí tó ń wò bí eléyìí Ọlọ́run kàn ní kóun máa wò ní tó ní kàkà kóun wá pa ẹranko yìí ó ní ṣe lòun mú àgbè tí òun bu omi sí tí òun mú igbá kékeré tó wà ní ọwọ́ òun nínú àpò ọdẹ òun òun bá bu omi sínú ẹ̀ òun bá gbé sílẹ̀ fún ẹranko yìí ó lóun bá rìn sí ọ̀nà òkè ẹranko yìí bá lọ síbẹ̀ ló bá mu omi yìí nígbà tó mu omi yẹn tán ó ní ẹranko lọ ó nígbà tó máa padà dé di igbá tí òun fi bu omi fún ẹranko ó ní ṣe lòun bá òkúta kan ní inú ẹ̀ òun bá ewé kan òun dẹ̀ bá ẹyọ owó ó lóun wá wò pé òkúta ewé ẹyọ owó kí lòun fẹ́ fi ṣe ó lóun ṣàwò pé bóyá ohun tí ẹranko yìí fi ṣe òṣè o òkú ọmọ ṣe fún òun nìyẹn lòun bá kó lòun bá dà sínú àpò ọdẹ òun lòun mú gbà òun lòun fi sílẹ̀ lòun bá bẹ̀rẹ̀ sí ní dẹko lọ ó ní àṣẹ ìlú ibi tóun wọ̀ yìí tóun ti lọ dẹ ìgbẹ́ yìí ó ní ẹranko ńlá méjì kan akọ kan abo kan ó ti máa ń wọ inú ìlú tí ó ti máa ń ṣe wọ́n bí ọ̀ṣẹ́ ṣe ń ṣojú ó ní àmọ́ kò pẹ́ tóun wọ inú oko yìí lòun ṣáà ń rí wípé àwọn bóyá bí ohùn ní kí n pè é àbí ariwo tóun ń gbọ́ wípé ó ń fa òun lẹ́rù jìnnìjìnnì mú òun ó lóun bá mú igi ńlá kan lòun bá mú ògùn lòun bá ń wò lórí òkè ó ní bóun ṣe rí ẹranko yìí nìyí ó ní ẹranko yìí máa tóbi o ó ní bóun ṣe tẹjú mọ́ dáadáa lòun bá mú ìbọn òun kékeré ó lóun kúkú ti kì í ó ní bóun ṣe mú nìyẹn àfi tako lòun bá fún ẹranko yìí ní
ìbọn jẹ. Ó ní wí àbí wọ̀ lẹ́ranko ìbá ṣubú. Ó ní àmọ́ ìpayà bá òun pé tóun bá ní kóun bọ́lẹ̀ lórí igi kóun lọ mú ẹranko yòówù mọ̀ bóyá wọ́n pọ̀ àbí wọn ò pọ̀ kó má lọ bo òun mọ́lẹ̀. Olóhùn bá ṣàmú oríṣiríṣi ló bá bẹ̀rẹ̀ sí ní pèlè. Ó ní kò pẹ́ tí òun dúró tóun ti pa ẹranko yìí. Ó ní lòun rí irú ẹranko yẹn kan míì ló bá dé. Ó ní ó wá jẹ́ abo. Ó lóhùn máa tó bí ó. Ó ní ló bá bẹ̀rẹ̀. Ó ní bí òun tún ṣe mú ìbọn nìyẹn. Ó ní bóun ṣe yìn ìbọn báyìí apá ibi tí ohun ìbọn yẹn ti ń bọ̀. Ó ní bí ẹranko yìí ṣe ń bọ̀ nìyẹn kìtìkìtì níbi igi tí òun wà. Ó ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní fi ara lu igi yẹn ní kí yẹn ń gò pípé kóun ré bọ́ láti orí igi bọ́ sílẹ̀. Ó ní lòun bá ṣàbẹ̀rẹ̀ sí ní pé ohun yẹn lọ. Ó ní bóun kú ṣe ti ọwọ́ bọnú àpò ń pé kóun mú díẹ̀ nínú èyí tóun dì mọ́ra bíi oògùn. Ó ní òkúta àpò kékeré tóun ju òkúta ewé àti ẹyọ owó tóun rí nígbà tóun fún ẹranko àkọ́kọ́ ní omi ní ọwọ́ òun bà. Ó ní gbígbé tóun máa gbé e sí ìta tóun tiẹ̀ ti gbàgbé kan bẹ́ẹ̀ lòun kó sí inú ẹ̀. Ó ní bóun ṣe ní kóun tu ẹnu ẹ̀ báyìí tóun máa dà sọ́wọ́ wípé ẹyọ owó yẹn ló kọ́kọ́ jábọ́ sí òun ní ọwọ́. Ní bí ìjì ṣe bẹ̀rẹ̀ nínú oko nìyẹn. Ó ní fi gbogbo ẹ̀ bá ṣàǹgbára àwọn ewé oríṣiríṣi. Ó ní kò pẹ́. Ó ní bí kò jọ bí eri ẹmọ tí àjà bá ń jà tí àwọn eruku iyẹ̀pẹ̀ tó bá ń ru sí òkè. Ó ní bó ṣe dàbò ẹranko yìí nìyẹn. Ó dàbẹ̀ ní pé dídàbò tó máa dàbò yẹn ó kó sí lójú kò ríran mọ́. Ó ní oore ọ̀fẹ́ yẹn lòun fi bọ́ sílẹ̀. Ó ní bí òun ṣe wá gbé ìbọn òun ńlá yíyìn tóun máa yìn báyìí ibi àyà ẹ̀ gangan òun ni ó bọ́ sí. Bó ṣe bà ní ẹ̀ ló bá lọlẹ̀. Lílọlẹ̀ tó lọlẹ̀ báwo ló ń kọ́ mú ọ̀bẹ ni. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní gun ṣáàjìgì agbára ẹ̀ ṣá ló bá pa ẹranko. Ó ní bóun ṣe bẹ̀rẹ̀ sí ní lọ bí àwọn ọdẹ ṣe ń lọ. Ó ní bí àwọn ọdẹ kọ̀ọ̀kan tí wọ́n wà nínú oko tí ìpayà ti mú torí wọ́n ti mọ ohun tó ń ṣẹlẹ̀. Wọ́n yẹ bọ́ sáré ọ̀gá bàbá ẹ̀yin lẹ́pà wọn ò kúkú mọ òun. Wọn ò mọ orúkọ tó máa pè òun. Wọ́n ṣàràn òun lọ́wọ́ làwọn bá so wọ́n bá wọ inú ìlú. Ló bá bẹ̀rẹ̀ sí ní pariwo lé òun lórí pé ẹni tí àwọn òrìṣà ìlú àwọn rán sáwọn láti wá gba àwọn sílẹ̀ rèé o kìnìkan. Wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní fọn rere òun bẹ̀rẹ̀ sí ní gbé òun jó. Ó ní ìyẹn láwọn bá dẹ̀ ní káwọn kun ẹran o. Ǹjẹ́ kó kun ẹran tí wọ́n máa la inú abo ẹranko yìí ni wọ́n bá igbá ńlá ẹyọ owó ni bàbá ní wọ́n bá nílẹ̀. Bí wọ́n ṣe ṣe bí wọ́n ṣe ṣe ìyẹn ò tẹ̀lé kan àwa. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ yìí ni ìlú yẹn fi mú bàbá yẹn gẹ́gẹ́ bí olú ọdẹ tí wọ́n bẹ̀ wípé kó wá máa gbé nínú ìlú yẹn. Ni bàbá yẹn fi kúrò ní ìlú ibi tó ń gbé tẹ́lẹ̀ tó fi wá di ẹni tó ń gbé ní ìlú yẹn tó fi di olú ọdẹ wọn títí di àkókò tí ó sọ ìtàn yìí fún wa. Ẹ rí pé kàyéfì ni, òótọ́ ni, irọ́ ni, àbẹ́yìn ti gbọ́rú ìtàn kan tó súnmọ́ bẹ̀, àbẹ́ ní nǹkan míì pàtàkì tẹ́ ẹ rí nínú èyí tí mo mú wá fún wa tí ẹ fẹ́ bá wa sọ. Ẹ fi ṣọwọ́ sí wa lórí ètò wa Kí lẹ rí sí bí ẹ ṣe máa ń ṣe. Ẹ lo àwọn atọ́ka gbogbo tẹ́ ẹ ń wò lórí ẹ̀rọ yín àti nọ́mbà wa àti ímeèlì wa àti ìtàkùn wa lórí ayélujára. Tẹ́ bá wá fẹ́ mọ̀ nípa àwọn gbogbo tá à ń ṣe nílé iṣẹ́ Nua Media torí iṣẹ́ wa kì í ṣe kákàn máa rojọ́ báyìí nìkan. A máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí ó jọmọ́ iṣẹ́ ká gbóhùn sí afẹ́fẹ́. A lè bá yín ṣe ìpolówó, a lè bá yín ṣe àkójọpọ̀ àwọn ìròyìn, a lè ṣe àkójọpọ̀ àwọn ìwádìí, a lè bá yín ká àwọn ayẹyẹ yín sínú fọ́nrán tí ẹ lè máa wò ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ àbí tí àwọn ènìyàn yín lè máa wò ní bí ó ṣe ń ṣẹlẹ̀ ìyẹn live streaming àti àwọn iṣẹ́ gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ atọ́ka tó lọ sórí àsíá wa lórí ayélujára ìyẹn www.nuwamedia.com. Nua yẹn ní àmì ohun Yorùbá ní orí nuwamedia.com ní kẹ̀tẹ̀ ẹ̀ bọ́ sí orí àsíá wa. Níbẹ̀ lẹ ti máa rí irúfẹ́ àwọn ohun gbogbo tí à ń ṣe àti àwọn ohun àṣà wa tí à ń gbé lárugẹ nílẹ̀ káàárọ̀ òjíire. Orúkọ mi ò yí padà, Ródúnà ni mò ń jẹ́ Òjígọ̀bì. Ọmọ wọn lówó òdùrọ̀ máa wà òṣùlé. Ọmọ ẹranko ń lé mi bọ̀ wá òye ọmọdé gbàmí òye àgbà. Ọmọ bàbá kan omi tútù ti jóni fàìfà. Ìpàdé wa bí oyin nígbà míì ìgbà re àlàáfíà o. Nua Media.